nǹkan méjì kan ni ó ṣẹlẹ̀ Maulana Sheikh Adam Abdallah Ilori ẹjá mọ̀ pé bàbá dá rábítà alẹ́ Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá bàbá dá rábítà alẹ́ wọ́n sì ń tukọ̀ rẹ̀ bọ̀ láti ìgbà tí Ọlọ́run ti ní kánmọ̀ bẹ tí títàn fi dé ń sì ń lọ pẹ̀lú ìrọ̀rùn. So hayakumullah àti wọ́n rí oríṣiríṣi àwọn àtakò lérí ọ̀rọ̀ rábítà yìí àmì tí ń ṣẹlẹ̀ recently ni pé wọ́n dá mùsítàmáwù kan lẹ́sà hayakumullah mùsítàmáwù yìí hádàfù wọn lórí ẹ̀ ni pé wọ́n fẹ́ fi tako rábítà wọ́n fẹ́ fi da rábítà wo hayakumullah kí ni ojú àti tí ẹ rí sí ọ̀rọ̀ yìí mùsítàmáwù tí wọ́n dálẹ̀ yìí wọ́n dálẹ̀ ń tìtorí àti dojú rábítà bolẹ̀ àti láti tako rábítà hayakumullah kí ni ìwòye tí lórí ẹ̀sà eléyìí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọ̀rọ̀ tí máa ń ṣẹlẹ̀ ní ọdọọdún ó tún wá ṣẹlẹ̀ lọ́dún yìí náà kí lọ́rọ̀ náà ni kí á mú ọjọ́ Ramadan kalẹ̀ Maulana Mudiru Markaz àwọn ni wọ́n máa mú kalẹ̀ tẹ́lẹ̀ fáwọn ọdún tó ti pẹ́ tá a ti mọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ àmọ́ lọ́dún yìí rábítà ni wọ́n ànáùnsì ọjọ́ tí a gbààwẹ̀ ní ọdún yìí hayakumullah ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ láti mú ọjọ́ àwẹ̀ kalẹ̀ àti ọjọ́ tààtùnú iná òfin Ọlọ́run àti Ànábì wa Muhammad hayakumullah eléyìí ni tí a kọ́kọ́ yà sí lónìí ká tó máa lọ bí tó kàn lólùfẹ́ lọ́kùnrin àti lóbìnrin ẹ láti máa tẹ love and like kọ́ ọ máa jalè rẹ̀ lákùn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Akí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Al-aqasi wal adani. Àtàwátà wa ń tòsí àtàwátà náà wájì náà. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ayin alayé lọ́run Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ọlọ́run kọ́ wọlé Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. A máa ṣàdúrà pé Allahumma allimna ma jahilna. Ma sha Allah. Àmín. Wa anfa'na bima 'allamtana. Àmín. Gbogbo ntọ́ bá fi ma wa Ọlọ́run jọ ṣàǹfààní fún wa. Allahumma àmín. Barkola àwọn ènìyàn Ọlọ́run. Ọlá Muhammad Rasulullah. Sallallahu alaihi wasallam. Bàbá Mudirul Markaz Ọlọ́run bá wa sọ wọn. Bá dáàbò rẹ̀ bọ̀ wọ́n sí. Àmín. Ní sáà méjìlá ti ọ̀sán. Àmín. Àti sáà méjìlá ti òru. Àmín. Ọlọ́run sábà wa fi sọ bàbá wa. Àmín. Albarkola àwọn ènìyàn Ọlọ́run. Àmín. Ọlá ayà rẹ̀ tó lọ wípé wa innaka bi a'yunina. Ma sha Allah. Ọlọ́run ní máa àyúnú Ọlọ́run àmójútó nìyún. Akrakumullah. Ọlọ́run ní àyínú báyìí. Àmójútó Ọlọ́run ní àyúnú ní àyínú rẹ̀. Ma sha Allah. Àrọ́wọ́tó Ọlọ́run tọ́lọ́run fa nábì sí bá babalájú sí Sallallahu alaihi wasallam. Àmín. láwọn ènìyàn Ọlọ́run. Àmín. Wọ́n sọ fún nábì kó wallahu a'lam bi a'da'ikum wa kafa billahi waliyyan wa kafa billahi nasira. Àwọn ọ̀rọ̀ pọ̀ báwọn tọ́lọ́run fi bá nábì fi lọ́kàn balẹ̀. Hayakumullah. Wọ́n ti báwọn. Wọ́n tó sọ kan wípé laqad sabaqat kalimatuna li ibadina al-mursalin innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun. Wọ́n tó sọ bẹ́ẹ̀. So Ọlọ́run tó bá nábì sàdéhùn bẹ́ẹ̀ bá wa ṣe bẹ́ẹ̀ fún baba Alágége. Àmín. Gbogbo ẹni wọ́n bá sàmì Ọlọ́run jẹ́ tiẹ̀ náà dáa. Àmín. Albarkola àwọn ènìyàn Ọlọ́run. Àmín. Wahidu asirihi wa nasiju wahdihi. Ma sha Allah. Ó ti Ọlọ́run asiru tí a ń lò lọ́wọ́ yìí asiru Maulana Muhammadu Habibullah Adam Abdullah Al-Ilori bàbá tí wọ́n ń sọ lánàá tí wọ́n ń sọ lónìí tí wọ́n lè sọ tán sọ tán ni baba Alágége àbí tọ́jú ilẹ̀ ọba mọ́ táwọn èèyàn ọba tají láyé lókù wọn ò ní rán ọ̀rọ̀ baba Alágége ọ̀fẹ́ wọ ọ̀ràn ọ̀rọ̀ wọn ọwà ńlẹ̀ yọ alókè òkun gbogbo bí ọba wò lè wà fi kọ́ sáàdì wípé kílẹ̀ ò tó sú ẹ gbọ́dọ̀ dákọ̀ ẹ̀yìn náà tọ́pẹ́ mélòó àfá mi ni wọ́n rántí bẹ́ẹ̀ lóòjọ́ ẹni tí wọ́n mélòó wọn rántí nínú àwọn àfá lóòjọ́ àmú baba Alágége àwọn olóòṣè ní rántí rẹ̀ àfi tọ́wọ̀ bá sí láyé lókù táfẹ́fẹ́ ti ń lọ láyé lónìí tọ́wọ̀ bá sínú ẹni tí ń gba afẹ́fẹ́ ọ̀hún lóò ní gbọ́ ẹni bá ti lóhun ò ní gbọ́ baba Alágége Mudiru Markaz kọ́ra bí yàn lo earpiece ó ti bá wọn earpiece rẹ̀ ó gbé wá fún yàn bá ti wá lóhun ò ní gbọ́ ó ti di sọmíìm ó ti di létí nù ni ọlọmọsá àjárí bàbá pẹ́ náà èyí tí ó béèrè lọ́rọ̀ òun ni pé Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá rábítà yẹn ọlọ́ta bizat baba Alágége wọn lọ́ta Markaz ọlọ́ta ọgbọ́n Sheikh Adam wọn lọ́ta ọ̀tá mi lónù ọ̀tá Sheikh Adam ọ̀tá àti rábítà ọ̀tá àti Markaz ó di mẹ́ta baba Alágége náà lọ́ta ó di mélòó tẹ́wárí ọ̀tá Sheikh Adam baba Alágége gbà wọ́n rù ọ̀tá àti rábítà baba Alágége gbà wọ́n rù ọ̀tá àti Markaz baba Alágége gbà wọ́n rù tẹ́wárí ìran mẹ́ta tọ́lọ́ta yìí ni wọ́n fẹ́ parí lọ́dọ̀ ara wọn wọ́n fẹ́ pa orúkọ Sheikh Adam rẹ̀ wọ́n fẹ́ kọ́ wà nínú tíyù nìzíyàn tí wọ́n ò sì rí orúkọ àfà kan tí wọ́n lè gbé sípò rẹ̀ ẹ gbọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe àmọ́ pé preparation wípé òkè àfà wo la lè gbé sípò rẹ̀ ńlẹ̀ Yorùbá yìí táwọn Lárúbáwá lè dámà wípé alimu Nàìjíríà ọgbọ́ tó yanjú kò sí
Akramakumullah. nílẹ̀ Yorùbá Mashallah. sọ̀rọ̀ Ọlọ́rin o Nílẹ̀ nílẹ̀ Yorùbá ni sọ. Akramakumullah. ok àwa rí báwọn Markaz wọ́n fẹ́ parí Okay. lọ́dọ̀ ara wọn àwọn akọ́ta di méjì báwọn Bẹ́ẹ̀. wọ́n á fẹ́ para bítà rẹ̀ wọ́n bá Markaz tọ́lá wọn fẹ́ parí yìí wọ́n á rí ilé kéwù kan ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n lè fi rọ́pò rẹ̀ Mashallah. tí ó nírú ṣáánù tó níní wọ́n á rí ọkàn wù wọn pé ẹ máa fáwọn kan máa bẹnu létọ́ jẹ pé wọn ò ní fẹ́ kọ́ ọmọ tó fẹ́ gbérí ọmọ tí wọn ò sì ní gbérí fa La ilaha illallah. ọmọ rẹ̀ ọ̀yanjú ẹni tó wọn fẹ́ yanjú bóyá òun ní ọ̀fà ọmọ rẹ̀ gòkè yóò tún pé òun ọ̀fẹ́ yanjú irú ẹ̀ ní ń bẹ lọ́dọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá yìí Allahu akbar. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni rábítà gan fúnra rẹ̀ Odidi. tí a rí pé àti rábítà àti Markaz Sheikh Adamu náà níjẹ́ bẹ́ẹ̀ Na'am. ó ti yé torí wípé rábítà fíkìrà yẹn Sheikh Adamu ló mú wa Bẹ́ẹ̀. Gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀. Markaz fíkìrà bí Markaz ti rí instruction yẹn Sheikh Adamu ló mú wa Di méjì. ọgbọ́ Na'am. kọ́dà Darul Ulum Darul Ulum fíkìrà pé a sọ ilé kéwì ní Darul Ulum kò sí Darul Ulum kan ní gbogbo Nàìjíríà yìí ṣáájú tiwa yìí Mashallah. tọ́jẹ́ lé kéwù Hayyakumullah. fíkìrà yẹn Sheikh Adamu ló mú wa Odi mẹ́ta. àwọn fikarat tọ́já sí wípé iktibazatul afkar ó ti báwọn Sheikh àwọn afkar yẹn Sheikh Adamu ni wọ́n lọ lè bọ́ọ̀rù rẹ̀ wá Mashallah. àwọn ni mubtakir ó ti Sí Nàìjíríà ṣáájú. kò sí Nàìjíríà tẹ́lẹ̀ Mashallah. Rabitatul Alam al-Islami ní Saudi ní Makkah 1962 iná ni wọ́n dálẹ̀ Mashallah. Rabitatul Alam al-Islami 1962 ni wọ́n dálẹ̀ Sheikh Adamu wà nù àwọn tí ń ṣáraka Long. wọ́n wà nù àwọn tí wọ́n pè Long. láàfáà Nàìjíríà wípé ọ̀nà gbogbo àfáà ẹni ọjà àfáà ńlá nílùú tó ní kàfáà ìlmíyà ọgbọ́ Gbọ́yé bàbá. tí nǹkan sẹ́kù sí la tí ìmọ̀ rẹ̀ wọ wọ́ọ̀dù Ó sì mọ̀ tí ń lọ gbogbo láyé. player náà kó lè play World Cup Mashallah. àwọn amateur player ń bẹ wọ́n yẹ pé àsáìdì náà máa gbá Bẹ́ẹ̀ni. ẹni ọba yẹ pé àsáìdì ní máa gbá tó sì máa gbá dáadáa bẹ́ẹ̀ bá jù sí fìdí ńlá kò ní lè gbá Bẹ́ẹ̀ni. àwọn alásáìdì ń bẹ Bẹ́ẹ̀ni. ó ti yé ok ẹni tó wá lè play tó lè tí mímọ̀ rẹ̀ wọ àgbáyé ní Nàìjíríà lásìkò náà ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá yìí Sheikh Adamu ni wọ́n di Radiyallahu ta'ala anhu. bàbá lọ́wọ́ á lọ ṣáraka ń bẹ̀ wọ́n wá ń ṣáraka níbi mùtàmárù rọ́bítà yẹn àwọn mùtàmáràtì yẹn bàbá ń ṣáraka ń bẹ̀ ibi ma ṣáraka yẹn ni bàbá ti rí fíkìrà yìí Mashallah. wípé kíní yìí fẹ́ so àwọn àfa àgbáyé pọ̀ láti mọ kíni màṣákìlù tí Ìsìláàmù ní àti tòlúùlù ẹ̀ láti àálájà rẹ̀ Mashallah. bàbá rí tẹ́sítì kíní yẹn wọ́n fi wá wò pé bàbá rí báyìí gẹ́gẹ́ bí ẹ̀mí wípé bàbá fẹ́ kí wàhádà ó wà láàrin umma islamiyya ó ti bá ulama'an wa a'immatan ó ti bá àwọn fẹ́ kí àsopọ̀ wá yí ń bẹ̀. bàbá rí wípé ilẹ̀ Yorùbá àfi kí àwọn so gbogbo àwọn àfa àìmà àti àwọn ulama àwọn àfa akọ́mọ́nkéwù àti àwọn ìmáàmù tí kírun jímà bàbá wò pé káwọn ó dọ̀kan bàbá dọ̀kan ẹni tí wọ́n bá rí lọ́dọ̀ rẹ̀ ó mọ̀ wá ìtẹ́lẹ̀ bá rí a sì ní ilé ìgbìmọ̀ asòfin Mashallah. tá a máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn àti ntọ́kan Islam gẹ́gẹ́ bí wọ́n ti ní lọ́hùn ní Maka níbi tí rábítà ti ó ti bẹ̀rẹ̀ ẹnì kankan ọ̀gbọ́n tí ń jẹ́ rábítà rí níyà yìí nílẹ̀ Yorùbá ń bì wọn. tó bàbá yọ Ìlọrin kúrò ń bẹ̀ torí wípé Ìlọrin kìí ṣe ilẹ̀ Yorùbá Mashallah. Akramakumullah. ọ̀gbọ́n Gbọ́yé bàbá. bàbá yọ kó mẹ́. bàbá Sheikh Adam ọmọ Yorùbá làwọn Bẹ́ẹ̀ni. ọ̀gbọ́n Gbọ́yé bàbá. wọ́n ń jẹ́ ọmọ Ìlọrin látara pé wọ́n bí wọn Moscato Razi wọn nìyà yín Mashallah. tí yàyín táwọn bàbá tó bí wọn àwọn àjìdádù wọn tí wọ́n fèrè sọlẹ̀ sí yàyín tán wá láti Ọ̀yọ́ ó kè ìpìlẹ̀ mi tọ́lọ́run tó wá nígbà tí ìdálé kéwúlẹ̀ ilẹ̀ Yorùbá òun náà ló tójú mi sí onígàrà dín tẹ́sẹ̀ bẹ́ẹ̀ yé ń ṣiṣẹ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n fi gbé rábítà yẹn kalẹ̀ ní 1964 ọdún méjì ni Rabitatul Alam al-Islami fi ju rábítà ti Sheikh Adamu lọ. lọ ó ti yé báwọn Gbọ́yé bàbá. gbogbo àwọn tẹ́ ń takò lónìí wọn èyí tí ì bí wọn 1964 yẹn Hayyakumullah. èyí tó bá ti bí ń bọ́ yé àwọn ẹsẹ̀ bímọ lé Allah. láwọn tí wọ́n ń takò tá láwọn fẹ́ wò ẹ dákun torí Ọlọ́run ìjẹ́ ẹnìkan lè dantí Ọlọ́run ti gbé kalẹ̀ qabla khalqil makhluqat kéèyàn Ọlọ́run fẹ́ wó sánmà tí ò sojú wa dá ma ashhadtum khalqa samawati wal ardi wala khalqa anfusihim wa ma kuntum muttakhidhal mudillina aduda ọ̀run tọ́lọ́run ti challenge nù ẹ̀ pé yín sí mọ́ máma yẹn pé yín sí jọ́ tí da sánmà ni mọ́ máma yẹn tí ì da yín mọ́ dá gbogbo nǹkan tán kí n tó da yín torí ìfẹ́ kẹ́ fojú tó mo ti da Allah.
tẹ̀fẹ́ kẹ́ ẹ máa ọ̀nà tí mo gbà tí mo fi dá ogun nǹkan yìí kẹ́ ẹ máa wá dé gbẹ̀yìn lé ba ẹ̀bọ̀jẹ̀ ẹ̀ kàn lè lu sánmọ̀ níbì kan ni ọlọ́run ò fi ojú wa tó. so àánú àwọn tí wọ́n ń pé àwọn fẹ́ bí rábítà wo gẹ́gẹ́ bí n tó béèrè yìí nìsín báwọn ti lè bí rábítà wo wọ́n hàn lé rábítà bí wo torí pé njọ́ tí wọ́n dá rábítà alẹ́ ń bu làwọn wà. èyí tọ́ba lòun ti dá ní 62 64 ta wí ẹ̀ ń bẹ́ ń bí kọ́ máa yí kẹ̀kẹ́ lọ́wọ́ àbí kọ́ ẹsẹ̀ bí máa lé wọ́n máa fà á lọ́wọ́ lòde. ọgbọ́ kọ́ ọmọ tí wọ́n ń pè rábítà ọmọ bó ló ti pilẹ̀ kò lè sọ tán bó ti pilẹ̀ àbí yìí tọ́ba bá lẹ́nu àwọn bàbá rẹ̀ nìkan. so èyí ọjẹ kan lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á gbé rábítà yẹn kalẹ̀ wọ́n dẹ̀ ní nẹ́fì máa wí pé àwọn bàbá tó gbé rábítà kalẹ̀ yẹn wọ́n ní bóòdù nazor ojú wọn gbọ̀n gan wọ́n gbé kalẹ̀ ní ti ọ̀làjú tí ó bá àná yẹn mu tí ó sì tó bóde òdì mu. Allahu Akbar. wọ́n ti pìpìà òní kalẹ̀ wọ́n ti pìpìà sẹ́ńtúrì 2 3 fún tàzísù rábítà àyímọ̀ yẹn wọ́n dẹ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo àwọn àfáà tó yẹ pé onímọ̀ ni wọ́n àwọn ni wọ́n papọ̀ tí wọ́n gbé kalẹ̀. ọgbọ́ sofiyan wasalafiyan o ti wọn àti sunu àti alùsùnà nù wọn alùsùnà bẹ́ẹ̀ nínú wọn àwọn Sufi pọ̀ nínú wọn gbogbo wọn jọ wá ṣàṣepọ̀ lórí ọ̀rọ̀ rábítà yìí wọ́n sì ní Nàìjíríà wùtọ́ dáa ó ní ìtajà àti tọ́pọ̀ o ti understand àmọ́ ńgbà tó yẹ pé a ti wà nínú akhiru saman ulama uhum sharru man tata adimi sama minhum takharuju lfitna wa fi imta'ud Ànábì ti sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wasallam yati ala nasi samanu ba kan bo wa ba won eyan ogbo ayakumullah rántí hadisi yẹn ma mi létí wa bá rántí la muyabqa fil qur'ani illa rasmu wala fil islami illa ismuhu Ànábì ngba kan bo wa tó bá yá kò ní sí nǹkan kan tí ó ṣẹ́kù ní islam ma wo ko nìkan ni ó kàn wá ńbẹ̀ pé islam mùsùlùmí Ànábì tó bá yá kò ní islam mùsùlùmí ò ní value mọ́ lójú àwọn èèyàn àfà islam ò ní value mọ́ lójú àwọn èèyàn tala ní value lójú wọn nísìn àti faso àfà ya níta gbangba tí wọ́n gba máìkì lọ́wọ́ àfà tí wá sí lọ́wọ́ nísìn kò nira ó gba àwọn ọjọ́ òun bẹ́ẹ̀ tí ò só ń tọ̀ òun jọ́ta àfà ń dá ń ṣe wá sí tí kébèrè kan ní àfà ń dá ó tó báwọn náà ó tó báwọn náà yẹn ṣe wàhálà rẹ̀ pọ̀ ọ̀rọ̀ tó ń sọ lejò ó tó àfà ń dá ní káì èmi ní ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ tó lótó ó sì tó fún wọn náà báwọn náà ó tọ̀ òun sì sun ayé àfà ń dá ọ̀sà sí gbólóhùn lásán lọ́sọ̀ ó ti wí wọn lọ́lọ́run sì ti Ọlọ́run ti stamp ẹ̀ lọ́run pé ẹyẹjú ẹ̀ ọkọ̀ lọ́run lára àfà ń dá ó tó lásán nù pé gba máìkì wọ́n gba máìkì lọ́wọ́ àfà lójú agbo tí ó ṣe nǹkan tí ó ṣe nísìn lam yabqa fil Qur'an illa rasmuhu al-Qur'an tó gbé lọ́wọ́ tó bá dìgbà náà tákàdá àti gègé tí wọ́n fi kọ́ lámàrí mbẹ́ ètò ìjà al-Qur'an gan Ọlọ́run ọ̀rọ̀ fà rẹ̀ ẹ̀ sa Qur'an fa Ọlọ́run òní bí ìbá ṣe bẹ́ ọmọ mùsùlùmá lóbìnrin kó má ìdákùlẹ̀ àwọn oṣù méjì ká wọ́n adákùlẹ̀ àwọn oṣù méjì ká wala min al-islami illa ismuhu ó kọ́ nìkan ní okùn fún Islam Ànábì ní tẹ́fì màsìkò náà tó bá ti dé masajidu amira mọ́tàlásí ọmọ fáìn àsìkò tá ẹwà Ànábì tó ti ma gbogbo tí ó ṣẹlẹ̀ tọ́lọ̀ ti fi hàn tó bá dásìkò wọn tẹ́fì màsìkò wọn ti dé ni pé masajidu amira mọ́tàlásí wọn fáìn gan wọ́n ma táka mọ́sálásí èmi náà fẹ́ kọ́rú èyí gbogbo nǹkan tí wọ́n ma lò mọ́sálásí wọn ò ní lo yẹ̀pẹ̀ ẹ̀yà yìí mọ́ ìpẹ̀lú èbó ni wọ́n ma fi kọ́ blọ́ọ̀kù èbó ni wọ́n lò ìtíró èbó ni wọ́n lò kọ́dà àwọn èbó ni wọ́n bá wọn kọ́ wáyé kharabu minal huda bó ṣe wá báyìí tóun gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ kò ní símọ̀nà lára wọn wọ́n bá ti ń wọ mọ́sálásí láì níbẹ̀rù Ọlọ́run wọ́n sì jáde kó mẹ́ láì níbẹ̀rù Ọlọ́run ẹ wà wọn àfa àjọ wọn àná mọ́sálásí wọn jòkó táwọn yóò ti wá bá wọn ní Ọlọ́run wọlá mọ́ wáyé Ọlọ́run mọ́sálásí tó fẹ́ Ọlọ́run sì sí bá a ti ń kọ́mọ́lá ti ń fáyìn tó bẹ̀rẹ̀ ọkàn wọ́n sì ń lé sí ọwọ́ ní ulama uhum àwọn àfa àgbà yẹn tẹ bá ti gbà àwọn tó bá ti dé sharru man tata hadimi sama inú gbogbo èèyàn tí ń bẹ lábẹ́ sánmà àwọn àfa ni wọ́n yàrá burú jù láyé pé àwọn àfa ni ó dájú wọ́n yàrá burú gbogbo ìwà àwọn razailu umur wa razailu akhlaq ó ti bá àwọn akhlaq razila àwọn ìwà tí ó da ìwà bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún bí kéta bí ìwà ọ̀tẹ̀ bí ẹ̀gàn bí kẹ́nimọ́ni bí aburú ọ̀dọ̀ àwọn àfa ni ó parí sí òun ní irú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tọ́ra àwọn abẹ́ wúra bíta yìí. mẹ́ni indi takharuju li fitna ọ̀dọ̀ wọn ni fitina ó ti máa ṣẹlẹ̀ wọ́n bí n ta òdò tí fitina bá lọ tí ó bá tún wá sùn padà lálẹ́ kó tó dọ̀la yàrá wọn náà ni ó tún sùn sí. ọgbọ́ irú ẹ̀ ní bí ibà ṣe irú ẹ̀ ní tí wọn ò sojú rẹ pilẹ̀ ìwọ́ wá dé lónìí ọlọ́pàá rẹ. how possible. ọgbọ́ rábìtà yẹn àwọn gbé kalẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ni mùsùlùmáwù tẹ́lò mí wọ́n pa àwọn dálẹ̀ pa àwọn abẹ́ fi wọ́ra bítà àwọn gbé kalẹ̀ ní gbé kalẹ̀ ọ̀tẹ̀ ni
ń tá a gbé kalẹ̀ pẹ̀lú tẹ̀kíwá àti ń tá a gbé kalẹ̀ pẹ̀lú udwan ẹ wá ní kí méjèèjì ó tako ara wọn èyí tí udwan yọ̀dà gẹ́gẹ́ bí ilé tá a fi tọ́ báyìí tá a fi kó yẹpẹ rẹ̀ tí rí bá dé yọkàn wo lọ nínú irun mujtama'u tó tí ó dìde pé òun fẹ́ tako rábítà wọn òun fẹ́ gbọ́ rábítà máa àwọn fẹ́ wo òun ní a máa pè ní mujtama'u dirar mujtama'u dirar. mashallah. ọgbọ́ rabitatul a'imma wal ulama fi biladi yorùbá táwọn àfa gbé kalẹ̀ òun náà ni rabita lẹ̀ yorùbá. ó jẹ́ ní ohun tó wà verified. àmọ́ mujtama'u kan tó wá dìde lẹ́yìn ọgbọ́ yani yu'addu dhalika al-mujtama' aw yu'addu dhalika al-mu'tamar mujtama' ad-dirar wa mu'tamar ad-dirar. mashallah. tó ma pinnu mujtama' ad-dirar ni òun fẹ́ wá kó nira bá wa èyí táwọn bàbá wọn gbé kalẹ̀ kó rọrùn wa lẹ́yìn ìgbà tí rọrùn wa dé wa ma ba'da al-haqq illa ad-dalal haqqu òun ni al-haqqu ni rabitatul a'imma wal ulama gbogbo mujtama'u tó bá kú lẹ́yìn rẹ̀ dọ̀lá. mashallah. àfi mujtama'u tí ó bá tájẹ́tì pé mo fẹ́ wo rábítà rẹ̀ kálukú ọmọ ṣe dé lẹ́yìn tí ó kó wọn wo tí àwọn bàbá wọn ṣe ọmọ rí kan yìí wo tí bàbá rẹ̀ ṣe ọmọ rí máa ń makún lé ní adé kí ilé ó kú lọ́mọ́jẹ̀ òní jẹ́ adé kí ilé owó àbájẹ́ kí ilé ó tú. ọmọ tó fẹ́ sọgbà tí bàbá wọn fẹ́ màmá wọn. ọmọ àlọ́ wọn sọ ìtàngbà tí bàbá wọn fẹ́ màmá wọn. ọgbọ́kọ́ sí mi. ok Al-Qur'ani ti dá sí bẹ́ẹ̀. bismillahir rahmanir rahim alladhina takhasu masjidan diraran wa kufran wa tafriqan bainal mu'minin wa irsadan liman haraba Allah wa rasulahu banki. wala yahlifunna in aradna illa al-husna wallahu yashhadu innahum lakadhibun. walladhina takhasu masjidan diraran ọlọ́láwọn kan bẹ àwọn dé lẹ́yìn ìgbà tá a ti gbé ààyè kalẹ̀ agbéra bìtà kalẹ̀ wípé kí gbogbo èèyàn mùsùlùmí gbogbo ń tí ń jẹ́lẹ̀ Yorùbá kí wọ́n máa péjọ àtàwọn àfáà àtàwọn àhímà àtàwọn oníwàásí ká máa péjọ ká máa fi máa tó kù fún wa nínú ẹ̀sìn ká sì lè ṣọ̀kan walladhina takhasu masjidan dirara àwọn kan wá dé wọ́n á gbé mujtama'u kalẹ̀ wọ́n fẹ́ fi ní rábìtà yẹn lára wá kó fura wọ́n dé pẹ̀lú àìmọ̀ oore àwọn táwọn tàná ṣe wọ́n fẹ́ fi àìmọ̀ oore san oore táwọn bàbá wọn ṣe nú ẹ̀sìn wọ́n fẹ́ daṣẹ́ wọn nù wọ́n láwọn fẹ́ bíúdì sẹ́ iṣẹ́ tuntun kan bẹ tá bíúdì nísìnyí máa nǹkan ti bàjẹ́ yìí lẹ́yìn ká máa pampa táwọn tàná ti ṣe láti máa jàlùbáríkà wọn lọ abala ṣe nǹkan tuntun nísìn bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe nǹkan tuntun nísìn àwọn ọmọ tí ò kéwú ní owó àwọn tí ò kéwú rárá ni wọ́n wo wa tafriqan bainal mu'minin mujtama'u náà tí wọ́n bá gbé kalẹ̀ láti fi takura bíta tafriqan bainal mu'minina ẹ fẹ́ fi ya gbogbo mùmíní ẹ fẹ́ yà wá lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ fẹ́ aṣọ kan. liman haraba Allaha wa rasulahu min qabl wa irsadan liman haraba Allah ẹ wá fẹ́ fi ṣe irsadan ẹ fẹ́ fi ṣèrànwọ́ ẹ fẹ́ fi get ready ẹ fẹ́ fi target ẹ fẹ́ fi ṣèkún liman haraba Allah fún ẹni ó fẹ́ bá Ọlọ́run jagun àwọn tó fẹ́ bá Ọlọ́run jagun ẹ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ wa rasulahu min qabl àtàwọn tí wọ́n fẹ́ bá nàbì jagun ẹ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ni yahlifuna wọ́n máa wá búra tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn wípé aradina illa al-husna àwa la fẹ́ tún ìlú ṣe àwọn bàbá àtàná yẹn wọ́n bà nǹkan jẹ́ àwa fẹ́ bá wọn tún ṣe àwa fẹ́ gbé ìgbìmọ̀ kankalẹ̀ àwa fi tún táwọn bàbá àtàná àyè tún tán fi wọn ṣe ìgbìmọ̀ àwọn ní ìgbìmọ̀ abẹ́ pàánù ìgbìmọ̀ abẹ́ pàánù àti gbìmọ̀ abẹ́ tẹ́ǹtì ẹ wà fi wó odidi bíúdì tí wọ́n kọ́ ọgbọ́ ẹ fi wó bìnáwù kí ó sì fẹ́ fi tẹ́ǹtì wó bìnáwù. ẹgbọ́n yìí bàbá. kí lẹ́yìn pé tẹ́ǹtì kìyà màbí kí lẹ́yìn náà lẹ́yìn pé kí wọ́n fẹ́ fi wó bìnáwù. wala yahlifunna in aradna illa al-husna wọ́n máa wá búra wípé dáadáa la fẹ́ ṣe afẹ́túnlẹ̀ ṣe ni wallahu ya'lamu innahum lakadhibun. Wallahu yashhadu ọlọ́run ní mo rí yìí èmi ọlọ́run ń já yín yashhadu ń já yín innahum lakadhibun wallahu yashhadu mo rí wọn. ọlọ́run ní òpùrọ́ ni wọ́n ò tí ń bẹ lọ́kàn wọn ni pé wọ́n fẹ́ bá sí àwọn bàbá wọn jẹ́ ọmọ rẹ̀ kan ò ní kó wọ́n bá sẹ́ bá bàbá rẹ̀ jẹ́ ọmọ abú ní bá sẹ́ bàbá jẹ́ ọmọ rẹ̀ kan kì í bá sẹ́ bàbá jẹ́ ọba lọ fẹ́ sọ pé ọfẹ́ tún sí àwọn bàbá rẹ̀ sí má lọ fẹ́ dá sẹ́ bàbá rẹ̀ nù ó bí ó di tiẹ̀ ọmọ rẹ̀ kan kì í ṣe báwọn.
ọlọ́wọ́n ni látẹ̀kùn fi abadan ìwọ́n tó bá jẹ́lẹ̀rí ire èèyàn tó bá jẹ́lẹ̀rí ire tí wọn ò bí wọn náà pẹ̀lú ọ̀tẹ̀ tí wọn ò fún mi ọ̀tẹ̀ bí ọ tí wọn ò bí ọ nílùú ọ̀tẹ̀ tó jáde ládùúgbò ọ̀tẹ̀ tó sì wọn bí ọ nínú ilé ọ̀tẹ̀ tí bàbá ọlọ́tẹ̀ ò sì bí ọ kí olódà fọ́ ọlọ́tẹ̀ ọjọ́ máa rí tí wọ́n bí ire látẹ̀kùn fi abada má débẹ̀ báwọn jòkó má débẹ̀ kí wọn pẹ̀lú wípé ẹ̀ńlẹ́mbẹ̀rún léyìí tó ti mà wípé tájẹ́tì wọn ni wípé àwọn fẹ́ wú àyè tọ́lọ́hun wọ́n fẹ́ destroy àyè àwọn ẹni Ọlọ́hun wọ́n fẹ́ destroy àyè Islam wọ́n fẹ́ destroy ibi tí Islam ti ń pè yanjú ọ̀rọ̀ bóòlẹ̀ nítorí tó kù nú ẹ̀sìn ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ destroy ẹ̀ látẹ̀kùn fi abadan má bá wọn dúró ń bẹ́ẹ̀ lamasijidun lè ò sísá látẹ̀kíwá mẹ́ni awàlẹ̀ àwọn lamasijidun àyè kan tọ́jà yìí Ọlọ́run ò sísá látẹ̀kíwé èyí tá a fi foundation rẹ̀ lélẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run mẹ́ni awàlẹ̀ àwọn ní 1964 àhàkú àǹtẹ̀kùn máa bẹ̀ èyí wọn lọ dáa kí wọ́n lọ babájọ́ ọmọ tí wọ́n bí re táwọn tó bí ọ sì bí ọ̀dà tó sì lè kéwú fọ́lọ́run kéwú fànábì torí Ọlọ́run lè kéwú torí ànábì lè kéwú torí ẹ̀sìn lè kéwú torí àlùkìyámà lè kéwú nígbà wọn ti bíúdì ọkàn ọ̀hún èyí tó bíúdì wọn bàbá máa kó ní tó tuntun ibẹ̀ ni ọlọ́kọ̀ lè mú tuntun wọn bẹ̀. fìrìjà ló àwọn àfà ńláńlá àwọn àgbààgbà àfà tẹ́nì kánú wa yìí láwa tá ń lò ní lọ́wọ́ tá a bá ojú bàtẹ́ ẹsẹ̀ wọn àwọn ni wọ́n pa wọ́pọ̀ tí wọ́n bíúdì bẹ̀ àwọn tá a tó bẹ̀ a tó ìmọ̀ wọn a tó jẹni Ọlọ́run wọn a tó ìbádà wọn ìbádà táwọn à ń sìn tó yẹ pé àwọn èèyàn là ń sìn tá là ń sìn lọ́hùn. bẹ́ẹ̀ ni bàbá. à ń sìn olówó à ń sìn àwọn ọlọ́lá à ń sìn àwọn abiyì àwọn bàbá wọn wá olówó àtọlọ́lá kí Ọlọ́run nìkan ni wọ́n sìn wọ́n ìbílẹ̀ ibẹ̀ ni ọlọ́pọ̀ bájọ́ máa tí wọ́n bí re àwọn ẹni Ọlọ́run àwọn àfa ńláńlá àwọn ni wọ́n ń bẹ́ẹ̀ yuhibbuna an yatatahharun àwọn ń ṣe mímọ́ fọ́lọ́run ni àwọn òṣèdọ̀tí wàlá Ọlọ́run fẹ́ gbogbo ẹni tí bá ń ṣe nǹkan rẹ̀ pẹ̀lú mímọ́. Afamani asasa bunyanahu ala taqwa min Allah wa ridwane. Afamani asasa bunyanahu. Ọlọ́run ní mana asasa bunyanahu. Ọlọ́run láwọn tí wọ́n fi foundation wọn lélẹ̀ wọ́n fi foundation arábítà lélẹ̀ ala taqwa min Allah ìbẹ̀rù àtọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n fi lélẹ̀. Ìyọ́nú Ọlọ́run ni wọ́n wá gbogbo wọn sì rí ìyọ́nú Ọlọ́run kò sínú gbogbo àwọn àfáà tí wọ́n jọ gbé Rabitatul A'imma wal Ulama ní 1964 tí wọ́n jọ gbé kalẹ̀ tí gbogbo wọn tí lé wọn ṣẹ́kù lónìí gbogbo wọn ni wọ́n lẹ́yìn rẹ̀ àwọn ọmọ wọn làwọn tẹ́rí tí ń bẹ́ẹ̀ ni. èyí táwọn aládàkọ́ńkọ́ tá láǹṣe láàrin ara wa aládàkọ́ńkọ́ tí ò lè pẹ́ yé parẹ́ padà tọ́ra fi bẹ̀rù Ọlọ́run gbélẹ̀. Mujtama ud-durar. tọ́ra àwọn tí wọ́n gbé Mujtama wù kalẹ̀ àwa tá à ń gbé Mujtama wù míì kalẹ̀ àwa tá à ń gbé Mujtama wù míì kalẹ̀. àwọn sàwọ̀ sínú wọn sà. ebi asiru kẹrẹ la wa wa asiru wa náà lọ wa tá à ń gbé Mujtama wù mí kalẹ̀ tá a wá ń dà níyàn wípé a fi wo Mujtama wù tàná ṣe gbà fúnra yín ni ẹ̀yin tẹ́ gbà fúnra yín ibi tẹ́ ti kó bára yín níbi èménéje lérí èménéje gbá àdúgbò padà kówó jẹ at last. Mashallah bí kẹ́lẹ̀ kó máa kó Mujtama wù yẹn lẹ́yìn. yọ ṣé Adamu gbẹrẹ tí wọn ṣé Adamu ní ẹ má fẹ́ méje lérí. ẹ̀jẹ̀ lérí ni tó bẹ́ẹ̀ wọ́n yan gbogbo oyè tán èyí tó máa fún ṣe Adamu sẹ́kẹ́tìrì kan wọ́n ìbẹ̀rù pé ọ̀ngbà ọ̀fẹ́ di aláṣẹjù pé èyí ṣe onígbòye ni ọ̀wájú kọ́ máa wò wá ní bàbá yìí fi gbà yín òun ni bàbá tòun ní tó kọ́ lẹ̀ wípé ẹ má fún mi wọ́n àwọn tí máa wọn náà fún ọmọ mi wọn lọ fún àwọn Sheikh Dahak. Afamani asasa bunyanahu ala taqwa min Allah wa ridwane khayran. ẹni ó gbé bùnìyànù rẹ̀ kalẹ̀ foundation rẹ̀ kalẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àti yọ́nú Ọlọ́run so òun lọ dáa kẹ́ ẹ tẹ̀lé. Amani asasa bunyanahu ala jafa jurbe. aláṣọfà àṣàfà jàfà ni àbí kó o ké bó ṣe bí. Amani asasa bunyanahu ala shafa. mo rò pé o ní jàmbá. kọ́sìm aláṣàfà jùrù fínihari abẹ́ni tí ó lọ ta tẹ́ǹtì foundation rẹ̀ sí express. express ilẹ̀ ta tẹ́ǹtì sí. wọ́n tó wá jẹ́ express ọ̀nà Ìbàdàn sẹ́kù. ẹ wọ àwọn àgbákò tírélà ibi ọkọ̀ tí ma sá 300 ẹ wá lọ ta tẹ́ǹtì sérí títì express. ó kìí ayé. aláṣàfà jùrù fínihari bàdàn àbàbí ibi náà jà náà èmi dé ní tírélà Dangote tírélà náà kò wọ́n ń bọ̀ wá. òun kó sìmẹ́ntì ti ń bọ̀ fẹ́ẹ́ ọgbọ́ ọ̀tẹ̀ hànù dún
ọtẹ bírèkì ti yọ padà hàrà bí ibi náà rí jahannama wọn bá gbé wọn hánu wọn bá destroy yìí gbogbo wọn pátá bùnìyànù parí àwọn tó hun náà àwọn náà parí wọn parí láyé lónìí. Ọlọ́run lébè mi ti ṣe fálábòsí nù láyà àdílíkà ó máa dọ́ọ̀lì mi níjẹ́ kí alábòsí orin ọ̀nà tó straight ìtumọ̀ ẹnu ni. La ilaha illallah. inú mi sì road. Mashallah. Akramakumullah. Tafsiri Al-Qur'an da púpọ̀ láyà àdí àlìkáwó máa dọ́ọ̀lì níjẹ́ kí wọ́n ta 10 sí feet. Mashallah. Máa jẹ́ kí wọ́n lọ ta 10 sórí express láyà àdílíkà ó máa dọ́ọ̀lì mi nànú ni. Mọ́tò kan ọ̀kan kílẹ̀ ọ̀ kàn kílẹ̀ àwọn dànù ni. La ilaha illallah. O ti yé báwọn Hayyakumullah. bó ti rí nù. Hayyakumullah. Gbọ́kọ́ sí Mashallah. bó ti rí nù. Lódìdí. Rábítà ti àwọn àgbàlagbà tí wọ́n gbilẹ̀ mustamawu kan tó lè destroy rẹ̀ sí. Kò sí. Ẹlẹ́ẹ̀kejì Na'am. jẹ́ ń padà sọ́dọ̀ Imam Maliki. Okay sir. Give me an example fún yín. Okay. Imam Maliki Imam Daril Hijra Radiyallahu náà ta'ala. Imam Maliki kọ́ sí. Hayyakumullah. Imam Maliki ń bẹ láyé ń bẹ Madina alimu Madina ni àgbàfà ni la yufuta wa Malikun fil Madina kò só ń tọ̀hún ọgbọ́ Hayyakumullah. wa la yufuta wal mudiru fi Nàìjíríà. Bala gẹ́gẹ́ sí ń bẹ. La yufuta Ẹ mọ̀ tó lẹ́yìn wọn ni. ẹ tò ní. Imam Maliki ń gbọ́ wáyá ó ṣe Muwatta. Radiyallahu ta'ala. Muwatta Maliki tó ṣe hadisi ni ọgbọ́ Hayyakumullah. amalẹ́ isa mujarrada hadisi nabawiyya fakat. Okay. Isa hadisi nìkan. Bẹ́ẹ̀ni yadummu al-ahadith an-nabawiyya Hadisi Ànábì ń bẹ ńbẹ̀. wa aqwala as-sahaba Ọ̀rọ̀ àwọn sàhábà Ànábì ń bẹ nínú ẹ̀. wa fatawa at-tabi'in Àtàwọn àwọn tábìín tó tẹ̀lé sàhábà ń bẹ ńbẹ̀. wa ara'a al-imam Malik bi nafsihi Imam Malik al-fiqhiyya. tó jẹ́ ti fíkíù ń bẹ nínú ẹ̀. Ètí bẹnu Muwatta nù. Ní Muwatta. Àwọn tó bá nu Muwatta Maliki. Hadisi Ànábì. Eh. Ọ̀rọ̀ àwọn sàhábà. Eh. Àtàwọn àwọn tábìín Eh. àtọ̀rọ̀ Imam Malik gan. Àtàwọn Maliki kan. Hayyakumullah. Àwọn sàábé wọn èé pé tàwọn sàábé wọn èé pé ní fatiwa aqwalu sahaba ni wọ́n pè. Mashallah. Àbí wọ́n pè ní amalu ahli al-Madina. Okay. Ẹnu Muwatta Maliki ẹ bá wọn hadisi Ànábì ńbẹ̀. Ẹ bá wọn ọ̀rọ̀ àwọn sahaba ẹ bá ńbẹ̀. Ẹ bá ọ̀rọ̀ tabi'in ẹ bá ńbẹ̀. Arawu Imam Maliki gan fúnra rẹ̀ Abamẹ́. ẹ bá ńbẹ̀. Ó ti yé. Naam. Ok, ìgbà tí Muwatta wá ṣe tẹ̀rtíbù Muwatta kìtàbù fíkíwù Muwatta Maliki fíkíwù ló bẹ́ẹ̀sì ẹ̀ lélẹ́rí. Lórí. Ó ti yé. Naam. ń wà wá ṣe torí pé Abu Ja'far al-Mansur Radiyallahu ta'ala anhu. ó ti yé òun ni ọ sọ fún Maliki wípé wọ́n Maliki ó ní wá kó àdíìsì jọ àdíìsì tó kójọ yìí mo fẹ́ kí àdíìsì rẹ kí gbogbo ayé arada an yahmila an-nasa kaffatan ó ti bá alama sahabi al-imam Maliki. Ó fẹ́ gbé gbogbo ayé lérí mazhabi Imam Malik. Bẹ́ẹ̀ ni ó fẹ́ gbé àwọn gbogbo ayé pátá masahabi kan náà láàmú lòun masahabi Maliki Imam Maliki. ẹnìkan ò tó gbọdọ̀ dá masahabi kan wá mọ́. Òun nìkan. Imam Maliki náà wá fẹ́ jálàjẹ tán kò jẹ́ jálàsẹ̀ jùgẹ́ sóńkè ta kò pọ̀ òun rí ọlá kọ́ wá lò bẹ́ẹ̀ Imam Maliki náà rárá ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi Mashallah. Khalifa ẹ má ṣe bẹ́ẹ̀. Ó ní nítorí òun lè jẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn sàábé tafarraku fi aqtari dunya Mashallah. àwọn sàábé ti káàkiri gbogbo ayé àwọn tó wá Áfíríkà àwọn tó lọ sí àwọn tó wọ́n ti káàkiri ó ní kullun indahu ilmu laysa inda al-akhar. Mashallah. Ìmọ̀ àdíìsì kọ̀ọ̀kan ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ìmọ̀ kọ̀ọ̀kan ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan tí ò sí lọ́dọ̀ ẹlòmíì tí n bá lọ tẹ ẹlòmíì tó lè rí nǹkan mi tèmi ò rí. Mashallah. Wa ma zalika Muwatta Maliki nígbà tó ṣe Muwatta ó wá ṣe Muwatta yìí ní àwọn àfà lásìkò ẹ̀ Okay. làwọn náà bá ń ṣe Muwatta nígbà àwọn rí pé Muwatta yìí ta Allah. Muwatta yìí ta lẹ́nu ó Hot. hot dáadáa Mashallah. àwọn èèyàn jẹ wọn kó Muwatta jẹ kíkó táwọn èèyàn kó Muwatta jẹ ni àwọn èèyàn bá ń lọ lè ṣe wọn bá ń lè ṣe Muwatta bẹ́ẹ̀ yìí náà bá ṣe tíra wọn ní Muwatta bí tọ̀hún náà ṣe tíra wọn ní Muwatta wọn wá ń di pé téèyàn bá dọ́jà tó o bá wá Muwatta Maliki òní màá yí tí Ojú original. ojú òrìjìnà bẹ́ẹ̀ sì ni nígbà náà kò sí pàǹkó kọ wípé ẹni tó ṣe tíra ló kọ rẹ̀ ń jẹ́ báyìí tàlífù kínní tẹ̀sínífù lágbájá kò sí wọ́n kà kó jọ wọ́n kọ ni wọ́n bá débẹ̀ wọn wà ní mẹ́yìí tó jẹ́ ti Maliki àti èyí tí ì ṣe ti Maliki làwọn èèyàn bá lọ lè bá Imam Maliki wípé ìwọ Imam Maliki ikhtalatat al-Muwatta Tíra àti dàpọ̀ mọ́ra wọn. àwọn àtà ti dàpọ̀ mọ́ra wọn lọ́jà o àwọn ọ̀dá tiẹ̀ màmá o ọ dàpọ̀ lọ́jà bó Maliki bá lọ bá tẹ̀lé wọn lọ́jà lọ́ba bá Muwatta ńlẹ̀ tí tọ́pọ̀ kọ́dà bí tí àwọn èèyàn ti bẹ́yìn bẹ́bọ jẹ́ ti pẹ́ Allah. nǹkan ọmọ kéwú sáfà tó nínú àwọn tí ẹlòmíì tí ó kóhun fẹ́ wọ́n rábítà ẹni ẹni ó ké lọ́dọ̀ sí àdámọ̀ mẹ́mẹ́ ẹlẹ́dàá sí àdámọ̀ tọkọ nké wà àti bàbá rẹ tó mú ọdẹ bẹ́ẹ̀ náà nígbà fún Pẹ̀lú ògo Ọlọ́run, owó tán náà sàádà rẹ̀ yóò bí ọ. kọ́dà ẹlòmíì kéwú ọ̀fẹ́ La ilaha ó sì lóhun illallah. fẹ́ wú ilé àfà òun Subhanallah. àwọn èèyàn ti dá sí pé àfà
kí wọ́n fẹ́ lò mẹ́ ni pé Imam Maliki wa ní òkè ní tó kù mẹ́ ni pé inú àwọn tó ṣe mọ́ àtá inú ẹ̀ ní Ibnu Abi Dhibi Ibnu Abi Zayd òun náà ṣe mọ́ àtá Ibnu Wahab ọmọ akéwù Maliki ni Allah òun náà lè ṣe mọ́ àtá òun náà bá gbé lọ́jà ọmọ akéwù nípa ó lè ṣe mọ́ àtá òun náà bá gbé lọ́jà wọ́n bá ń ta lọ́jà wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn mìíràn tún bẹ́ẹ̀ sọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ àtá ti ń pé bí 10 pòlá wa rí báyìí ni Imam Maliki wa ni ogun ẹni ó ṣe mọ́ àtà kún wọ́n wá ogun wọn ṣe dénú wọn kálukú gbé mọ́ àtà rẹ̀ wá kó wá wọn lè já lodò ọgbọ́ àgbáyé bàbá ẹni ọba fà níyàn rẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ti ṣe nípìnlẹ̀ Mashallah àmọ́ ẹni ó ṣe nítorí pé òun fẹ́ da ọjà tèmi nù ó fẹ́ da azaru tèmi nù ó fẹ́ parẹ́ kó fi bíúdì tiẹ̀ àmọ́ àwọn tó gbé rábìtà kalẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àmọ́ àwọn tí wọ́n gbé mọ́jítàmáwò kan kalẹ̀ láti àníyàn wípé a fẹ́ bíbí ti àwọn ẹni ìṣáájú àmọ́ bí Maliki ti wá ṣe fún wa rí bẹ́ẹ̀ lọ́lọ́run náà ti ṣe fáwọn náà nísìn. Allah Mashallah kí ni Maliki wá ṣe ó ní ẹjẹ́ àlọ́jà wọn adọ́jà ajá lòdù wọn adọ́dọ̀ ó ní gbogbo onímọ̀gbó barakallahu fika àwọn alawasala bikum ọyọ fáwọn afáwọn aláyè ẹ ṣeun alawasala Qasim hayakumullah ẹ̀mọ́ aláyè kọjọ. Imam Maliki ó ní èmi tí mo gbé tèmi lẹ̀ torí tọ́lọ́ tànábì ẹja lòdò àmà alòdò àtẹni tó gbé tiẹ̀ lẹ̀ alásàfáájú rùfin ní hárí ebi dé ni wọ́n bá kó mú àtá ọba dòdò nígbà àwọn dòdò Imam Maliki ní ẹja gbogbo wọn kálukú ọ̀dà mú àtọ̀ rẹ̀ sódò ọgbọ́ líyùlì kí kullum minna mọ́ àtọ̀ àwù àtọmọkéwú tó ń dàgbà rẹ̀ àtẹlómi náà ẹja dà sódò kálukú ẹja dà sódò ni wọ́n bá da gbogbo mú àtá wọ́n dà sódò nígbà wọn ń da sódò báyìí gbogbo mú àtá tó gbogbo kó wá tó kó mú àtá lọ ni mú àtá bá lọ sàlẹ̀ ní ọba jáde wọn o fani arabi ibi náà rìjà nẹ́mà nù. Allahu Akbar. èmi dẹ́gbà wọn da sódò sí òlékè ni mú àtá Maliki bá dó lérí odò té àwọn ẹni sùúrù náà ẹja wò sẹ́jú márùn ẹbẹ́ wọ́n padà wá sókè wọ́n lò sẹ́jú mẹ́wàá wọn lo wákàtí kan ni mú àtá Maliki nìkan lọ́wọ́ dúró mú àtá Maliki òun ni rábítà àwọn àgbàlagbà tà 1964 ló léfò nù. mùsàmáwò yòókù báyìí. irọ́ ni èmi dé wọn sọ fún bẹ́ẹ̀ ni pé Imam Maliki wá ní sẹ́ wá rí báyìí tọ́wá ní kullu ma lillahi ya'lu ó ti bá wà má li ghayri llahi yagriku gbogbo ntọ́ bá ti jẹ́ tọ́lọ́hun ma kana lillahi ya'lu ntọ́ bá jẹ́ tọ́lọ́hun ní lékè báhùn ẹ̀rí pé ti Maliki lékè báyìí ma kana li ghayri llahi yagriku èyí tí ó jẹ́ tọ́lọ́hun ẹ̀rí pé wọn lọ́tẹ̀rì ní kó wá kálukú máa ń lè kó mọ́ àtà sínú ilé wọn bá lè kó wá sí ọjà wọn àtàwọn Maliki nìkan wà lọ́jà ọgbọ̀ ọ̀ya ó ti bá ìdára sátìmọ́ àtọ́tùhún wala mu yebukọ illa mu ata Maliki Maliki ni kala seku mo ata Maliki wọ́n lọ seku doni o bo yoku ti gbo to rántí ẹ ma eléyìí tí mo wí gelo mi o mọ̀ pé mu ata ko tẹ́lẹ̀ Allah gba ta rántí ẹ ma jalla jalaluhu irú ẹ̀ padà wá ṣẹlẹ̀ náà nígbà tí gbẹ̀yìn tó yá tí Maliki lọ tán tí Shafi'i lọ Imam Shafi'i nígbà tí ó ròyìn mu ata Maliki oni ma fil ardi kitabun ba'da kitabillahi asahhum min kitabi Maliki Imam Shafi'i ló wẹ̀ tó ní Imam Shafi'i ọha mú àtà Maliki ni ọgbọ̀n jẹ́ ma kí Imam Shafi'i tẹ́lẹ̀ ó kéwú àmá orin ní ikọ̀ akọrin ni Imam Shafi'i òun lẹ́bí rí àwọn díwánu àwọn dàwàwínú Shafi'i orin ló bú orin púpọ̀ ìmọ̀ akọrin gan kọ̀ lọ sójú ọ̀nà fíkíù tẹ́lẹ̀ ojú ọ̀nà adabu lọ́lọ́ ó ti ọmọ orin kọ gan ma kọrin àwọn orin tó múlá káyìwá wọn lọ́njọ́ kan ni bàbá kan wá tẹ̀lé àwọn kan gbá sáfì lẹ́yìn báyìí ní pa ọwọ́ ìwọ̀n àwọn wọ́n ma yí ẹ máa ráwọn rẹ̀ tọ́ ọmọ kọ̀ ọmọ tó ti jáde ọmọ tó jáde ni ìwọ ni àbáwọn ní ìwọ Qurashiyu ni ọ ìran ìdílé ànábì ni wọ́n ti jáde tá ànábì sọ pé alimu Quraish yamla'ul arda ilman àwọn ohun tó tá ànábì sọ pé òun bá ń kápá pàdé nù àdísà ànábì pé onímọ̀ kan jáde nù Quraish tó bá yá tó wọn bá lọ tátọ́ pé yamla'ul arda ilman yóò fọ́n káàkiri ayé ìmọ̀ rẹ̀ káàkiri ayé nígbà wá di pọ̀ wá ń kọ́ làwọn wò pé sólórin ni ànábì ń júwe ni sallallahu alaihi wasallam tó bá fẹ́ gbogbo ìdílé Quraish ga tó fi mọ̀ wípé ìdílé ànábì ìṣẹ́kù Qasim hayakumullah tó bá fẹ́ gbé ògo ìdílé alawasala ọyẹkú mẹ́rin ẹfún àbáwa ẹfún aláyè alawasala wa marhaban bikum ẹ ṣeun tó bá fẹ́ gbé ògo ìdílé rẹ̀ ga láti mọ̀ pé wọ́n lànàbì ń júwe sallallahu alaihi wasallam wọ́n Maliki abáde àwọn Shafi abáde yàyí àbá àgbà pé orin bàbá dọ̀hún orin ọbáde yàyí orin nìkan ló ń kọ ìwọ sì rè Ànábì ti sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ pé alimu Quraish yamla'ul arda ilman sallallahu alaihi wasallam àbọ̀tọ̀ nǹkan wọ́n bá fẹ́ kí ogun Ànábì ó sì yè lára rẹ̀ kó sì máa lọ ńgbà tó jẹ́ Quraish yẹ
tó jẹ́ Qurashi máa lè gbìyànjú kó o ṣiṣẹ́ tà nábì ṣe. sallallahu alaihi wasallam. Imam Malik wá dé lọ́wọ́ ronú pé òun ó change manhaju Right. ó jẹ́ bá Mọ̀lánà Sheikh Adamu náà change ẹ̀ Radiyallahu ta'ala anhu. ó jẹ́ Imam Malik fi wá Imam Shafi'i fi wá ó fi padà wá lọ fi ń kéwú káàkiri ó tó padà wá ó tó dọ́dọ̀ Imam Malik ó ti há mú àtà Malik tán Inshallah. kí ìyá rẹ̀ ó tó sọ fún ó ti há mú àtà Malik òun wá rò pé òun ti dàfà tó kọ́ àwọn ìyá rẹ̀ wá ń sọ fún wípé gbìyànjú kọ́ lọ sọ́dọ̀ Imam Malik tó rọrùn ní ń talẹ́nu lọ́wọ́ òun làfà àgbà tí ń talẹ́nu lọ́wọ́ káàkiri ayé lọ́bẹ̀ kọ́ lọ lé kó tó lọ lé tẹ̀síwájú sí ní fún ìyàlẹ́sẹ̀ pé hasbi bi ilmi innafa máa tún lò ilá fi tàmá tó yà ni àyè tó ń wíhun ibi tó ń lọ jìnnà kọjá kó ké dídí ní tó ké yìí kó dúró Wà lọ ti dàfà. wà ló ti dàfà kó tó padà wá di wípé ọdọdọ Málìkì Málìkì tí máa Málìkì ní òun ọ̀yà àwọn kan tí ó máa kọ́ ní mú àtà ó ní ogun mú àtà tó wọ́n kọ́ gbogbo ẹ̀ńbẹ́ lẹ́ni òun ti há gbogbo ẹ̀ Allah. máa Málìkì ní wọ́n máa dálẹ̀ ó ti bá wọn máa dálẹ̀ ọwọ́ ń dálẹ̀ máa Málìkì ní eléyìí ó jìnnà àsán apọ́lọ̀ tiẹ̀ tí ó wá dọ̀ mí yìí inú àwọn tí ó sọ mí lórúkọ lọ wa òun lọ́wọ́ sọ wípé máa fil ardi kitabun ba'da kitabillah asahhu min kitabi Málìkì òun lọ́wọ́ sọ̀rọ̀ ni ńgbà wá sọ̀rọ̀ nìtàn yóò jásí wípé Imam Málìkì lọ ẹ̀ndọ́sì Imam Shafi'i lọ ẹ̀ndọ́sì mú àtà Málìkì wípé asahhu kitabin ba'da kitabillah Shafi'i lọ ẹ̀ndọ́sì ńgbà wá yá tẹ́gbẹ́rẹ́gbẹ́ tí gbogbo nǹkan lọ tán Okay. Hayakumullah. lábá tún rí Sahih Bukhari gẹ́gẹ́ bí wípé àwọn kan fẹ́ bi ilé ìtànáwó káwọn ọkọ̀ tuntun Bẹ́ẹ̀ni. so irú fíkìrà yẹn fíkìrà ṣe yíyà ni. Torí bí tẹ́ dé ìsá ibẹ̀ yẹn kẹnu. Ọ̀rọ̀ Imam Shafi'i tó ní mú àtọ́ ni asahhu kitabin ba'da kitabillah. Èyí tá a mọ̀ ní Sahih Bukhari àwọn èèyàn pè ní asahhu kitabin ba'da kitabillah. Mú àtọ́ Sahih tí Imam Malik àti Bukhari èwo ni asahhu èwo ló jura wọn lọ. yóò dà fún barakallahu fika. ṣe rí Imam Shafi'i òun la lọ ẹ̀ndọ́sì ti Málìkì mú àtà Málìkì ta ló ẹ̀ndọ́sì Sahih Bukhari Ó sọ di asahhu. báwo ni gbọ̀njẹ̀gbọ̀njẹ̀ ń tọ̀hún Shafi'i sí la fa Amadu Ambali Buhari òun la àti mùsùlùmí wọn kéwú lọ́dọ̀ Imam Amadu Ambali ńgbà Amadu Ambali kú tán ni mùsùlùmí tún wá bọ́ sọ́dọ̀ Buhari kéwú díẹ̀ sí òun náà wá ṣe tíra Muslimu tiẹ̀ wọ́n wá ń pè òun ní asahhu kitabin ba'da Sahih Bukhari wọ́n ṣe pin mara wọn lọ́wọ́ nù tíra méjèèjì ni wọ́n fẹ́ fi da mú àtọ́ Málìkì ó ti bá wàhálà tó ń ṣe lákọ̀ọ́kọ́ nígbà tí Islam ń sunkún talẹni tí ó yọ wá nínú haira yóò sì yọ wá nínú sulma jahal talẹni tí ó yọ wá nígbà tá Ànábì ti kú tán àwọn sàábé ni wọ́n lọ yìí àwọn olókùn tí ó máa yọ wá tá a bá bọ́ sínú problem ìgbà wọn ni Imam Málìkì dìde ló ṣe mú àtà rẹ̀ lórí fíkíù lè gbé kalẹ̀ ok Shafi'i òun lọ Ambali lọ Imam Bukhari dé àwọn ṣe tíra tiwọn àwọn àwọn olóṣọ́ ló kọ ọgbọ́ tí wọ́n sọ ní Sahih ó kọ̀ ọ̀kan ní jẹ́ Al-Jami' Sahih àbí nǹkan yìí wọ́n rántí ọkọ̀ tí Sahih Bukhari ẹ̀ àmọ́ àwọn olówó sọ ní Sahih Bukhari ṣé Bukhari kataba kitaban bi nafsihi ó kọ tíra fúnra rẹ̀ wa asnada sihhatahu ila nafsihi wà ní Sahih Bukhari wa hadha mustahilun fi haqqihi torí wípé kò possible káàfà àkúnṣe nǹkan kan wá ní mo mọ̀ sí kí ní yìí dá o Mashallah ọba tí lẹ́nìkan tó kọ́lé àbóṣe nǹkan kan kọ́dà bá àfà àǹbá ní mo mọ̀ ní mọ̀ púpọ̀ o kò máa kéwùnù bí ṣe Adamu ti gbọ́ ti jẹ́ àfà ńlá tó bàbá ṣe Adamu wa ní gbogbo àwọn ni àfà ń dá alẹ́ bá wọn àfà àjọngọ́lọ́ alẹ́ tó wọn àfà kìnnì kan alẹ́ tó wọn wọ́n wá ká gbọ́ àwọn àfà àtà àwọn ká àfà tó yẹ pé àsùnmáwí nìkan lọ́mọ La ilaha illallah ṣe Adamu ní alẹ́ tó wọn bàbá ní alẹ́ tó wọn Allahu Akbar wọ́n ti jọ pọ̀lọpọ̀lọ ó tọ́ra stand báyìí wọ́n á fẹ́ fi Sahih Bukhari àti Muslim yẹn wọ́n á fẹ́ fi bímọ àtà Málìkì dànù ọ̀hún lọ́wọ́ di wípé wọ́n wá sponsor rẹ̀ wọ́n sponsor ẹni káàkiri fá ó jẹ́ pé òun ni wọ́n wá gbé lékè kódà wọ́n fẹ́ gbé lékè Al-Qur'ani nìkan nígbà Ọlọ́run wá bẹ́ yọ sí wọn pé fàdáhàrà bìí bínárì jahannama tí wọ́n sọ́sọ́ amani asasa buniyanahu ala zafajuru finahari fàdáhàrà bìí bínárì jahannama express tí wọ́n gbé Sahih Bukhari lélẹ́rí tọ́lọ lè kọlu tírélà Dangote nígbó simẹ́ntì bọ̀ wá látara wípé àwọn ò fẹ́ gbọ́ nǹkan míì mọ́ lẹ́yìn Sahih Bukhari àti Sahih Muslim nìkan Allahu Akbar bọ́sìm Hayyakumullah ọ̀dà máa fẹ́ bèèrè lọ́wọ́ yìí kí ni àbọ̀ rẹ̀ kí lábọ̀ Sahih Bukhari kí lábọ̀ mọ́ àtà Málìkì gbogbo ayé ní pépè lọ síbi pé ká padà síbi kìtáàbù Imam Málìkì mọ́ àtà rẹ̀ ká padà síbẹ̀ torí ọ̀la gbogbo tí Sahih Bukhari wá gbé wá òun ní gbogbo àwọn àfáà nígbẹ̀yìn náà kálukú wá ń sa lọ́gbẹ́ tí wọ́n ń jà ráhà rẹ̀ ọgbọ́n wọ́n ń jà ráhà gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ni Albani ọjà ráhà ọ̀pọ̀lọpọ̀ ọdọ̀ àáfà ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsì Sahih Bukhari ọjẹ́run àtà àwọn tọ́jẹ́lẹ́sìn míì nísìn tí wọ́n ń bú Islam gbogbo tí wọ́n fi ń bú wa nù Sahih Bukhari lọ́kadà wa Sahih Bukhari padà wá di tí ń padà ń tàbùkù Islam àjọ tàbùkù ẹ̀ èdè ò lẹ gbọ́ wípé mú àtà Málìkì tàbùkù Islam rí
torí pé asasa bunyanahu ala taqwa alátakùwà irú ẹ̀ ni àwọn tí wọ́n làwọn fẹ́ wú Rabita yìí rábítà tí wọ́n lè dá mú sáwọn ògán lẹ̀ yìí. èyí ò dúró bá wọn bẹ́ẹ̀ sà èyí ní parí ẹ̀ pátú. ọmọ pé mo ń sọ̀rọ̀ kan wípé Imam Musafi mo ní ń lọ ní bàbá kan pàdé ẹ̀ lé pé èyí ṣe tí wọ́n ń kọrin kí lọ́padà síbi sẹ́tà náà bí n ṣe lóòótọ́ àmọ́ ọgbọ́n tó ọkọ̀ òun ti tó ayé ọmọ sàǹfààní lórí ẹ̀ àmọ́ padà síbi ojú ọ̀nà bí kánábì sọ pé wọ́n bọ̀ wá ṣe. tọ́wọ́ wá ní fìdílé ànábì sínú tí yóò nẹ̀zẹ̀ àlè Masha Allah. wọ́n bá ti kú ọ Ṣáfì yìí nìkan wọ́n máa fi rántí rẹ̀ ẹ̀ á lò lè méjì nìwọ̀ ok bàbá alágége tòní Adamallahu hayatahu. mo ní Sheikh Adamu náà ní àwálù nùbúgù wọn níbi ìdáyà rẹ̀ òun ni bàbá máa kọ bàbá la ilaha illallah ẹ bá lọ wo àwọn ọ̀nẹ́díwánu gbogbo àwọn munajat àtàwọn orin mi kọjá sí wípé ọmọ ká ilahi tàrà máa fi dọ̀mírí wà ní ìyàtí ala hasabi ní ìyàtí kúntà mujasiya àmọ́ tó nírọ́ wá. ọgbọ́ ayakumullah. nígbà àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́nu lọ́kọ́kọ́ sọ yìí ọ̀rá níyàn tí wọ́n fi zẹ́wò lérí àníyàn mi ìhun ní kó fi dá mi lóhùn lórí rẹ̀ ọwọ́ dá wọn lóhùn pẹ̀lú àníyàn àbí ọ̀dà lóhùn pẹ̀lẹ́ àwọn tọ́lá àwọn fẹ́ bí iṣẹ́ àwọn bàbá yìí wo kí làníyàn tí wọ́n tán fẹ́ fi gbé tí wọ́n kalẹ̀ tán lọ gbé express lẹ́nu ọkọ̀. ọgbọ́ ayakumullah. bàbá wa kú bàbá ń káàkiri gbogbo ilẹ̀ lárúbáwá wa wò pé ọ̀nà olórin yẹn filẹ̀ náà ọ̀nà ìsìlámù tó nígbà wọn dé ilẹ̀ lárúbáwá táwọn ń béèrè wípé bóun ni ìsìlámù ti rí nílùú yín bẹ̀ ni bàbá ni mo dá wọn lóhùn nígbìyànjú níwọ̀n àbá tí mo lè dá wọn lóhùn mọ́ mo á wò pé n bá dé Nàìjíríà à ń kọrin yín fáwọn tìǹà mo fẹ́ rán ọ̀rọ̀ ìsìlámù gan-an lọ́fà tí wọ́n fi bẹ̀rẹ̀ àlìsìlámù fún Nàìjíríà wọ́n fi wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìyẹn lọ́lọ́run fi wá sí fatiwu kíkọ tíra yẹn fún wọn ó ti wọ́n fi di muharrikh ok nígbà Maulana Mudirul Markaz wá dé táwọn èèyàn wá ń bú wọn nísìnyí tí wọ́n ń ta kò wọ́n pé ọwọ́ àjòkó lórí àga bàbá rẹ̀ ni wọ́n ń bẹ̀sẹ̀ jẹ́ tí wọ́n máa kọrin ni tàbẹ́ bèrè nu ni ìgbà bá sábà lọ́wọ́ bàbá ẹni àmọ́ kẹ́ ẹ lè mà wípé oníṣẹ́ Ádámù àkọ́kọ́ ń tán kọ́ mú lọ́wọ́ lákọ̀ọ́kọ́ níbi ìdáyà àwọn orin ni lọ́ba tó jẹ́ pé dònídọ̀la kò sẹ́ni tí ó mọ orin kọ lórí Lárúbáwá tó ọmọ Markaz ní gbogbo Nàìjíríà yìí. kò sí. wọn èbí ohun tọ̀. òwò kí akílọ̀ fi kún. wọn èbí wọn èrò kan lè bí. ní kéwù kẹ́ẹ̀kì ikú yìí á fi orin fọ́. Nàìjíríà mo wí ìwọ̀n pa ọ̀rọ̀ pẹ́ẹ́pẹ́ àbí lóko rẹ̀. La ilaha illallah. yóò mọ orin kọ. wọn lórin là ń kọ à ń kọ orin pẹ̀lú mà wọn lórin là ń kọ àtàwọn àbí mo kẹ́ ajáda mọ́ màjú orin lọ nígbà wọn gbé àwọn tíra èdè tí bàbá ń ṣe tíra lé àwọn tíra ń jáde bí ìgbà tí wọ́n ń gbúrú ń ta ẹ̀pà gbúrú àtẹ̀pà tí wọ́n ń mú àwọn èèyàn fa tó ń kálukú wa farabalẹ̀. La ilaha illallah. nígbà bàbá wa ṣe bẹ́ẹ̀ tọmọ wa dé ṣé kọ́mọ wa bẹ̀rẹ̀ sí máa kọrin ni ìmọ̀ yìí náà ní ṣe Ádámù fi lo ayé ni ìmọ̀ náà lọ́mọ fi ń lo ayé tí ọba yẹyin lẹ́ bèrè wọ́n bá sì yẹyin tẹ́ ẹ̀ mọ̀ wípé kò yé bàbá wa ẹ̀ sọ tó yé ẹ̀yẹ káwọ̀ gbọ́ báwo bá sáà máa kéwu á sáà mọ inú àníṣàlàyé máa kéwu débi ká má mọ ntọ́ da àti ntí ọ̀dà kò ní tẹ̀lé àdúgbò wa lọ́wọ́ ẹnu mà tí a fi mọ onímímọ̀ ọlọ́mọba wa àwọn èso mímọ̀ àmọ́ ìmọ̀ táwa ni wọ́n fi da onímímọ̀ mọ̀ táfi mẹ́rin tá tẹ̀lé ọlọ́mọba wa torí pé al-alimu ya'rifu al-jahila wal-jahil la ya'rifu al-alima kò possible láyé ká láìmọ̀ kan dó mímọ̀ mọ̀ àmú mímọ̀ ọmọ láìmọ̀ kan mi tẹ́ fi mọ̀ ní pé àwọn àbájá ọmọ akéwù kankan rárá tẹ̀bí kò lè tú ayé ẹ̀yọ̀ kan máa ṣe àdìtò wọn kálíkà sàmáwá tí mo wílẹ̀ kan kò lè tú kò lè tú jáde bí o ṣe lè tú yẹn tó bá wá dé òde wá sí tájálẹ̀ sí bá wá dún ohun àbá tó ké ohun róróróró àwàdí má bọ̀ má bọ̀ ẹ̀ǹso ẹ̀ǹso aláìmọ̀kan ní ìrí àfáà tó mọ̀ kí ó tà fà gbogbo lẹ́yìn onímọ̀ tó wá jòkó wọn wá sí subhanallah tààlà ni wá sóde yìí kọ̀dọ́dọ̀ ọrú àwọn ṣéwù Jamiu Kókó àfá Abdulkadiri òdébẹ̀ àwọn àyíwò ọmọ akéwù sí Ádámà ni ọ̀sọ́njọ́ kan wípé akẹ́ni kan ní sí Ádámà ọmọ akéwù tí mi sì ń bẹnu ọmọ akéwù rẹ̀ wákọ́ wá kọlu èmi náà kọ́kọ́ wò ọmọ ni mí wá kọlu ṣéwù Jamiu Kókó yẹn bọ́ ọba jòkó àwọn àyíwò àwọn olójútì níbi ọ̀rọ̀ mímọ̀ yìí débi pé bá a fún wa àti bá ọba ti wí ikú yìí ojú àgbọ̀nà ìjọba rárá ibẹ̀ náà ni ó ti máa sọ fún ọ pé n tó wí wọn da àwọn yaba tó hé tí wọ́n mẹ́wọ̀n pé o. wọ́n láti máa ń kọjá lọ táàfà kan sọ̀rọ̀ tó tútù kùtù mú ayé àbótúkù àdíṣe odò náà sápé. bá a bá tiẹ̀ wá irú àwọn yìí òun fi lè wá ń pé bàbá Lágége àfà ni ọ̀gbọ́ táwọn bọ̀ ń bọ̀ wá nìwọ̀ ọ̀rọ̀ à ń wóṣù àwa oṣù yìí. àdàlà àpọ̀lá tójú ọjọ́ wa ti lọ. nǹkan sí. oṣù àti tọ́ọ̀tì ọ̀rọ̀ oṣù. ok adẹ̀ láwọn gómìnà fẹ́ kẹ́ tọ́ọ̀tì sa oṣù mú kalẹ̀. kí lẹ rí sí yẹn sa. ká mú oṣù kalẹ̀ àkọ́kọ́ ni pé tẹ́rí ọ̀dọ̀ wọn yà yìí à nífẹ̀ẹ́ mà àìwá nífẹ̀ẹ́ mà àwọn èèyàn ọ̀lẹ àwọn èèyàn ó jẹ́ kí àwọn tí wọ́n ní mímọ̀ níwọ̀nba ó jẹ́ kí wọ́n máa ṣe gàlégàlé lérí àwọn tí wọn ò kéwú yanjú
Allah. problem tó wà mẹ́rin ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí ẹni tí ó lè kó Okay. tó ti ma èkó àmọ́ tó lò lẹ́kọ̀ọ́ ojú oṣù méjì lọ Bó ti meko. ó ti mẹ́kó Okay. ẹnìkan sì ń bẹ tóun ti ń gbé kó ti pẹ́ Mashallah. ẹni wà lóṣù méjì lẹ́kọ̀ọ́ wá dé ọwọ́ adọ́dọ̀ àwọn táàdé kò rí Ayakumullah. yọ àwọn àlè kí n lé bàbá mi kékeré ẹni bá darí òkú gbogbo àníjẹun lé mọ́ àwọn àlejò kò tì òun ní máa ròyìn èkó wa Mo abo yin pẹ̀lú yọ máa ròyìn ọ̀sà yọ máa ròyìn èkó nígbà ọ̀yá àwọn èrè mẹ́ta kan ẹ bá dẹ́kù ẹ kọ̀ọ̀kan ṣe kékeré kan nígbà kí ẹ òbí ṣèlú tó fi kọ́ ni pé ọgbọ́dọ̀ fi ẹgbẹ́ àwọn yẹn ti gẹ́ẹ̀tì wá láyé àwọn ẹ̀wà rò pé bẹ́ẹ̀ lè rí sọ́dọ̀ tọ́ ni Allah. ẹni tí ẹ ti dẹ́kun gbà náà ṣé ẹ máa pé ó lè wá parọ́ ó ní ọba dẹ́kun mọ́tò yẹn ní títì ó fò kí báyìí mọ́tò wọn lọ báyìí bíríìjì ni o O mele pé mọ́tò orí òkè báyìí mọ́tò ti ń rìn ẹ wọ́n ti irú mọ́tò ní àníyàn wọ́n ègbó àrẹ gbòkè ilẹ̀ sẹ́wọ̀n gbégbà ṣé wàá rí ẹ máa pàwọ̀ lọ àwọn bá máa gbé káàkiri lẹ́nu tó ń gbé kó dáadáa pé wá mo dẹ̀ ti bọ́ yìí Ta ba wale ọdún. báwọn bá wálé ọdún láwọn gbé kó dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àfáàrí ńlẹ̀ Yorùbá Allahu Akbar. àwọn tó ní mímọ̀ wọ́n fẹ́ fi ọwọ́ bo àwọn èèyàn lójú kí wọ́n má rí náà rí nǹkan tó yẹ kó rí Wọ́n fẹ́ kájọ wọn. wọ́n fẹ́ kájú wọn Allah. ẹni ọwọ́ á ní mímọ̀ tó ń jogún mímọ̀ ọgbọ́n Àgbọ́yé. tọ́lá àwọn tí ń fọwọ́ bo mímọ̀ lójú yìí kìí já sí wípé ìpìlẹ̀ wọn ni ìmọ̀ ti jáde ọgbọ́n wọn lọ lè bu mímọ̀ ń bì kan wá ni àwọn tó bu lọ́dọ̀ sí Ádámù lọ́pọ̀ táwọn bàbá wọn ní ẹ lè bu tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá àì sàǹfààní ńlé wa àwa lè fi wú ẹni tí wọ́n bí sí maktaba wọ́n bí sínú kíláàsì Ọmọ nu tírà. ọgbọ́n irú ẹni báwọn ti rójú ó ti rókun ọ̀rọ̀ sá báwọn bá ń fọwọ́ bo nǹkan lójú bírú Abalágége bá wá ń sí aṣọ lójú rẹ̀ tí wọ́n fẹ́ràn wọn Allah. ọgbọ́n o lè tọ́ fẹ́ jí nǹkan gbé kò lè fẹ́ràn ẹni tó ní ẹgbẹ́ kí ní kó mẹ́wọ̀n kò lè fẹ́ràn ẹ̀ ìmọ̀ sáyẹ́nsì sálùkùránì tó nǹkan ni ó bí sáyẹ́nsì ni Qur'ani ni. ó tán lọ gàrí àwọn òyìnbó tí wọ́n kọ́ sáyẹ́nsì inú àlùkùránì náà wọ́n ti rá sí rí ẹ̀ Allah. yé ṣe báyìí wọ́n ti rí wọ́n dẹ̀ nítorí sáyẹ́nsì wọn bá ti rí nǹkan kankan náà àlùkùránì náà pé translated ni wọ́n ṣe fáwọn náà bá ti rí wọn afẹ́wádìí kìíní àwọn nígbìyànjú báṣù wọ́n wádìí wípé ìtọpinpin làjá súsù rẹ̀ látara ìtọpinpin tó ń bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ̀ ó ti yé òun ni wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńgbọ̀ wá dé lóun tó yẹ pé àlà yẹn ni wọ́n ràn wá lọ́wọ́ bá ti ṣe wa ẹjọ́ wọn àná táwọn oṣù nù kànga a máa retí bì kan ni wípé ọba di aago 12 kálukú ní sùn a máa wá retí pé wọ́n láwọn ti rósùn báyìí wọ́n láwọn ti rósùn tá à ń gbọ́ ẹlòmíràn máa palẹ̀ máa rẹ̀ wọ́n bá tó ní wọn rósùn máa wo ó tó dọ̀ láti máa wá àwọn ń ṣe àwẹ̀ mú à ń ṣe ìjáde àti wọlé à ń ṣe mú nígbà náà tá à ń ṣe mú yìí àwọn Sheikh Adamu ti ń ṣiṣẹ́ tí wọ́n lọ nílẹ̀ Yorùbá ọ̀dọ́dọ̀ ti wa torí pé ilẹ̀ Haúsá làwá fi sí àwọn ọmọ ìgbà wọn sì ní kò sí social media tó àmọ́ tí ń ṣẹlẹ̀ nígbà ọyá tí Adamu kútó Abalágége gbà àwọn náà ń tẹ wọ́n ń tọ́ mìnúwálì yẹn ń zùjà alámìnúwálì habi tó àwọn náà wá bẹ̀rẹ̀ sí dá oṣù Babalágé tí ń mú oṣù kalẹ̀ nísìn over 30 years ni lágbà tí wọ́n ti tàwálà khilafa yẹn náà ti mú kalẹ̀ bẹ́ẹ̀ but social media ò dé àmọ́ ọ̀yá nìkan kan mọ̀ ojú dúdú wọn ò sì wá láti Èkó wá mú fún wa lọ́rin wọ́n gbé ọ̀tọ̀ ń gba ọdún ọ̀yìn àwẹ̀ ń bọ̀ wá lọ ẹ̀yìn ara lọ́rin o ìjọba wọ́n ń ṣe fún àwọn tó jẹ́ bí àti wọ́n wà environment wọn àwọn tó sì jẹ́ ọmọ kéwú lọ́dọ̀ pa ọmọ kéwú márkàsì gan fúnra rẹ̀ ń mà ní wá àwa gan tó Àtó bàbá. nígbà social media wá dé tó ń kálukú wá rí pé wọ́n mú kalẹ̀ nìbínú wá dé bí wọ́n ṣe lè mú sùn kalẹ̀ bí wọ́n ti wá dà rẹ̀ nu ó ti yé báwọn Ayakumullah. ok ìmọ̀ kan ni wọ́n fi ń ṣe ìmọ̀ yẹn wọ́n ìmọ̀já àbá fi mú ọmọ Àwọn tó ní kéré. àwọn tó ní kiri inú àwọn tí Sheikh Adamu kọ̀sá àbá àtọ́ mọ kíní yẹn ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn Sheikh Adamu náà lọ́mọ kìí ṣe ìta àfihàn wo yẹ̀pẹ̀ ọkọ àtìyàwó Ìta fi wo tẹ̀sùbá kọ́. ẹ̀yìn kọ́ Ìta fi wo mi kọ́. táà fi wo ojú ọ̀run gan táà fi calculate hisabu falaki Sheikh Adamu mọ̀ ẹni nínú ọmọ wọn ẹni tí Ọlọ́run ní ó jogún rẹ̀ wá wàrísà Suleimanu Dáúdà ẹni wọ́n wàrísà kíní yẹn Abalágége náà ni òun náà lọ́lọ́run àwọn náà lọ́lọ́run sì ni wọ́n jòkó lórí àga ibi ẹni pé Sheikh Adamu ti mọ̀ yìí wọ́n ti mọ̀ kalẹ̀ fóun ni ó jòkó ń bẹ̀ wọ́n náà ní gbé dúkìá náà máa ṣe bí ti ń ṣe òun náà ni wọ́n ti ń ṣe rábítà láti gbà náà wọ́n bẹ̀rẹ̀ sí da ọwà di wàhálà bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bá Babalágége tí wọ́n ń bá wọn fà wípé wọ́n ti lè mọ́sù kalẹ̀ yìí ìjẹ́ ẹ̀ máa kíní yìí náà ẹ̀ wá lò ó fákìrù ṣe ilá yọ̀tì Ọ̀tọ̀ takò. wàlúmárì àdúgbò má jẹ hílà tí ó tó takò so ti kọ́kọ́ sàlàyé ẹ̀ fún wa pé báyìí àmọ́ ọ̀tàkù tó ti gẹ̀ẹ́jì bẹ́ẹ̀ kí lọ́wọ́ arọ́lù sẹ̀rí à ń bẹ̀ sọ bí tá nàbì ti sọ wípé ẹni tó bá lóun rí tí ń fi kí lẹ́ ń pè é àbí hisabu falaki tí ń fi ń wá oṣù kalẹ̀ ibi tá nàbì ti sọ pé iná ní ọwọ́ so n tí ọba ti wá lè gbé ìyàwó ná tó jẹ́ pé ìṣèhádùn ni bí mistake bá tiẹ̀ wá wà ń bẹ̀ tó àkàtà láwọ ajrun wahid wáyé ni àsọ́ọ́bá láwọ ajran ẹ sì fún wọn lẹ ọba yẹ pé ọba ní kátà ni ẹ fún wọn ní ajúrù wáyé dùn kó gbà á sájúrù wáyé dùn ọ̀dá ni
wọlé. ẹni ó bá pe rẹ̀ ń professor kò gbọ́dọ̀ tako pé bàbá Lágége wá oṣù kalẹ̀ wọ́n bá tako wọ́n gbà pálí lọ́wọ́ ẹ̀. pálí wọn. kò gbọ́dọ̀ tako torí pé n ta ń pè dárájà òsàzíyà òsàzì kankan ò gbọ́dọ̀ tako yìí mà. professor kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí professor tako mímọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ajá sí bí mòlúù ni wọ́n ti fún professor torí kò sí mo ti fún yàrá yìí ní sèfà ẹlòmíín gba awọ́dù dókítà yóò sì ní certificate. certificate. yóò ní certificate náà yóò sì ní opportunity. opportunity láti tún ní professor. Allah. Mashallah. nígbà tó lọ bá ní káwọn èèyàn fẹ́ràn rẹ̀ tí wọ́n sì ń pè mú dáadáa tó sì ṣe wà nígbà tó wà sí rẹ̀ aláwọn fún professor. emeritus gan ọdẹ tó ti gẹ́sì báwọn so bó ti rí nù ni èmú oṣù kalẹ̀ fún baba Lágége àwa tá à ń jọmọ kéwú àwa mọ̀ wípé n tí baba wa ń ṣe fún wa wọ́n tó ń fi hàn wá wípé láti má dùn ká má rí lẹ́ǹtì o ìmá sì ń tẹ̀síwájú ni Ọlọ́run má jẹ́ kí baba Lágége má jẹ́ wọn rà padà sí ibú kó sì bá wa sànù wa. Kọ́sìm àwọn abẹ́rẹ́ yẹn yókù bá ń ṣe ìlgáwù rẹ̀. ìṣẹ́jú márùn-ún eléyìí ẹ wà fún alẹ́ kan náà sà kó fi lè rọrùn torí àsìkò sà. Salatul janaza àwọn yẹn ní tí ò yí àwọn ń bẹ ó pọ̀ díẹ̀. nínú ẹ̀ a mọ̀ pé tẹ̀gbẹ̀rẹ̀ láti mẹ́rin ní mẹ́nu ìrùn yìí bí ẹ̀ bá ṣe márùn kọ́ tó ṣe mistake ṣe márùn. tó ṣe tẹ̀gbẹ̀rẹ̀ márùn kọ́sá burú mbẹ́ ó lè ṣe mẹ́fà ó lè ṣe méje. báwo ló ṣe wá ṣe. ó lè ṣe mẹ́fà ó lè ṣe méje kọ́sá burú kan mbẹ́ àmọ́ àwọn mẹ́rin náà ní tí àwọn tí wọ́n fara mọ́ àmọ́ àwọn àfáà mi àwọn fara mọ́ yìí pé tó bá di márùn bá di mẹ́fà torí wọ́n rí àdíìsì tá nàbì ṣe bẹ́ẹ̀ tó ó lè ṣe tẹ̀gbẹ̀rẹ̀ márùn ó lè ṣe kábàrà mẹ́fà ó lè ṣe méje tó ti wá gbogbo ẹ̀ òkú náà ló sì máa ṣe àdúrà àmọ́ Salatul Janaza tó wí pẹ̀lú ògùn Ọlọ́run halkọ̀ tí ń bọ̀ yìí tafsiri tá à ń ṣe lọ á ní sùúrù díẹ̀ halkọ̀ tí ń bọ̀ yìí jẹ́ àfẹ́ kan ṣàlàyé Salatul Janaza látòkè délẹ̀ báwo ni wọ́n ti ṣe tẹ̀kìbẹ̀rẹ̀ àti yẹn á sọ àwọn olórí kírun sókùlà àwọn àyíká ti lè kírun àwọn olórí kí ó ti wà òkú wò lálẹ́ kírun sí la ó ti wà Salatul Ghaib tàlẹ́kì ìyá lè kírun kábàrí sáà kírun sí kábàrí ní sàárè tí kò ní jọ bí ìgbà tí èèyàn ànábì kọ wípé ká má kírun sí. bókù bá pọ̀ ní tó ṣẹlẹ̀ ní káàmọ́jọ́ ní obìnrin ọmọdé àgbà bá pọ̀ báwo láti kírun sí la lóògùn Ọlọ́run ẹ má jẹ́ àyànjú wẹ̀ lónìí wọ́n bá dé halkọ̀ tí ń bọ̀ wá a sọ̀rọ̀ lórí ẹ̀. ìjẹ́ ẹni ọba jẹ gbèsè sáà lè kírun sí la. tó jẹ gbèsè kú. tọ́lá àwọn bàbá wa ń jọ wọn àná níjọ́ tó bá ń ṣe fìdáwù lọ́wọ́ tó máa bèèrè pé lálòkù yìí jẹ lówó níjọ́ fìdáwù kọ́ ká tó kírun lákọ̀ béèrè. nta àbánu àwọn kan máa béèrè gbèsè àmọ́ ní ìṣèjọba di wípé ọjọ́ fìdáwù àwọn ni lálòkù jẹ lówó ká tó ṣe rábà náà rárá wẹ́ẹ̀ tí gbọ́dọ̀ kírun sí i la àbí kẹ́ ẹ kọ́ yọkù nù gbèsè ni torí bí tí ń lọ wọn àbá ẹ̀ ń lè jù ú síbẹ̀ wọ́n dé sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́hùn ni gbèsè bẹ lọ́rùn ẹ̀ gbogbo ẹ̀ la yanjú bí halkọ̀ tí ń bọ̀ wá torí pé a ní àlejò àwọn àlejò tá a sì ní pọ̀ àwọn bàbá wa afá wa láti bo láti sàlẹ̀ kókò ilé tóògùn ní sàlẹ̀ kókò ọlọ́run bá wa sàlékún dáadáa ìlú kọ́ afá wa Muhammadu Shakirullah ẹ̀ńkọ́ Ahmad ọlọ́run ní fi yín lẹ̀ afá onímọ̀gò òun ló mú iwá àbí mùdúgbẹ́ wọ̀ alfa wa Abujawi Ibrahim àbí Mubarak